mufti àgbà fún Ògbómọ̀ṣọ́ fadilatu Sheikh Muhyiddin Salahuddin Ibrahim wọn kí wọn pọ̀ ṣẹ́rí lẹ́kọ̀ọ̀kan lórí tí wọ́n ṣe yìí dá lórí pé àwọn èèyàn máa dà kan púpọ̀ ní ìlànà àwọn ọmọ ẹgbẹ́ nígbà mo retí tí bóyá wọn á pè mí pé àsìkò ọ̀rọ̀ tó ti mi ò rí mo sì kí ọ ní ẹ̀fẹ́ ní sọ́ọ̀bù wa mo ṣe wá jáde tí mo fẹ́ máa lọ ní gbogbo ògùn wọn á ní kí nǹkan ṣe sí ilẹ̀ máa lọ ọmọ tí mo wá bá tí wọ́n wí lọ́wọ́ ní pé ó dáa kí n gbọ́ orí pé tí wọ́n wí àti ń gbọ́ bẹ́ẹ̀ ti pẹ́ lọ sí ti bí wọ́n ẹ̀rì báwọn náà sọ pé ìmáàmù náà ti gbọ́ ó ti bí wọ́n léèrè àwọn àlàyé tí wọ́n ṣe yìí wọ́n ṣe díẹ̀ fún mi yọ tí lọ́mọ bí wọ́n yàn nínú ẹ̀ dáadáa lálẹ́ ó lè dá abẹ́ púpọ̀ báwọn ọmọ abẹ́ dà kan ṣe rí ẹni rírí òbí ẹni mímọ́ tí àgbàrá bá kó ẹyẹ lé ọmọ adìẹ kì í jẹ́ kí á mọ̀ ọmọ ara wa bí àgbàrá tó bá mú ẹyẹ lé ló wá dàpọ̀ mọ́ adìẹ ìjà mọ̀ ara wa kí sì máa dá kámọ̀ ara wa ṣẹ́rí ilé kan wà ká máa ń ṣe ilẹ̀ Yorùbá ó dáa gan ó dáa àpọ́nlé ní láàrin aláàfáà o ṣùgbọ́n àwọn èèyàn máa ń mísíùsì ẹ̀ ó máa wá jẹ́ kí á rí àdírẹ́sì irú nǹkan bẹ́ẹ̀ ká dẹ̀ retrace steps wa lórí ọ̀pọ̀lọpọ̀ ìṣesí ẹ̀ kí nìkan yẹn ni pé gbogbo ẹni tá a bá rí làá máa pè ní àfáà wa ó lẹ̀ ẹni tí yóò mọ bá a ṣe kí á ní kí àwọn àfáà wa kí àwọn àfáà wa ẹni káwọn àfáà wa máa wọlé ẹni káwọn àfáà wa máa bọ̀ wájú ẹni káwọn àfáà wa ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa gbogbo tẹ́lẹ̀ yẹn ò jẹ́ a máa pè é nítorí bá a fi pọ́n wọlé nítorí bá wa pọ́n wọlé yẹn kálukú náà wà gbóòdù pé à ṣe é kọ́ ṣe bẹ́ẹ̀ náà kọ́ pẹ̀lú ní àfáà rẹ̀ bí mo ti jẹ́ náà tí yóò sì jẹ́ bẹ́ẹ̀ tí yóò jẹ́ bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ tó ṣe lè ṣe ó pọ̀ bẹ́ẹ̀ tá a bá ní àwọn òde mí lára ní akí àwọn bàbá wa náà wúlẹ̀ tí bàbá wa wá ní ṣé bó wọn sì mọ̀ kó wọn ṣe bàbá wa kàn ní ṣùgbọ́n sábà tí wọ́n wá dúró láyé àpọ́nlé tá a ṣe kò ní mú bẹ́ẹ̀ á wá rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé bàbá wa lò á wà sọ fún jọ́mi rárá sọ́rí lè dáa ṣe ń di èlò àbí wọ́n lè wọ́pọ̀ bàbá wa lórí pé bàbá ẹgbẹ́ wọn yọ ọmọ tó ọ̀rọ̀ pé báyìí ní ẹni tá a rí tá a pè ní àfáà wa a ní akẹ́wọ̀n àfáà wa ẹnu ọwúlẹ̀ ó dájọ́ míì a máa ṣàpọ́nlé ẹlòmíì ní bí àkùsọ pa ṣàpọ́nlé lára mímọ́ wọn á sì ṣàpọ́nlé kan dèdè tá a lè rò pé bóyá ó jàǹfààní bóyá bàtà tó sọ̀rọ̀ máa gbọ́ wá ní àwọn àpapọ̀ òun náà sì ṣe dáadáa aṣàpọ́nlé lára mímọ́ wọn ṣe é pé tá a bá wá sọ pé aṣàpọ́nlé lára mímọ́ èèyàn kò wá ní kó wá sọ pé ẹrí ìmọ̀ọ́mù ti ń bọ̀ wá ní àwọn àfáà tó ṣàǹfààní mímọ́ lára rẹ̀ àwa náà wà á wà sọ pé rárá àfi ti di ìlú kan lè orí pé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ táyé ní ìpè ọlá àfáà kò tó tọ́lọ̀ fún wa ṣùgbọ́n akọ́wọ́ náà ní káyé ní orí ọmọ wa ẹ ò sí wíwí tá a wí yẹn apọ́n ẹlé káyé rí ìwọ náà mọ́ wa wọ́n fi mọ̀ kó o dé èèyàn kì í ṣe pé ìwọ ló sọ wá ní dáadé lára ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn èèyàn máa ń ṣe nìyẹn tó yí èyí tí mo ti ṣe lálẹ́ yìí ìlẹ́tọ̀ pọ̀ bóyá tó bá dijọ́ mi bẹ́ẹ̀ náà bá ara yìí irú tí mo ti ṣe yìí ó yẹ kí èmi náà ṣe ọ̀rẹ́ rẹ̀ ló ní ọ̀dọ́ sọ pé ọmọ kí ó wá ní ọmọ kí ó wá ní ẹ ò ìjọ náà bá máa yè wá ẹ wà á sọ àwọn tí wọ́n kọ́ mi kéwú ilé kéwú tí mo lọ ẹni tí ó yẹ́wò ní ìlú wa àwọn àfáà tí wọ́n kọ́ wa ń bẹ̀
lẹ́ni tá a bá pọ́nlé pé àfa wa ní ọdún òfin ní kọjá yìí yóò fi mọ̀ pé a pọ́n lè ìṣe pé àṣàǹfààní kankan lára mímọ̀ rẹ̀ ọ̀kọ́ wa rí ògbà kí ó fún wa rí àṣẹ lọ́gbọ́n rí pẹ̀lú ẹ̀ lókè àpamọ́ kálukú ní pé àkíyé ní àfa wa apáyé ní àfa wa àfa wa àfa wa àfa wa ẹni àbáwá pẹ̀lú àfa wa tóun náà wà mọ àǹfààní tọ́lọ̀ ń ṣe fáwa náà ó pọ́n wa lé pẹ̀lú àyè tọ́lọ̀ fi aṣáájú àti ayé mọ̀ rárá o ní tá à ń ṣe fún yẹn àfi ń pọ́n lé ní kó kọ́ wa láàfin. mọ̀rọ̀ tó ti yé lè sè àfa àti kan tó kọ́ mi kéwù gangan nínú tí mo fi nífẹ̀ẹ́ ọlọ́run lára wọn pọ̀ òun ni pé wọ́n máa àpọ̀nlẹ́ ìdílé kan àfa mi tó kọ́ mi ní kùrà tí mo lè sọ pé mo bẹ̀rẹ̀ kéwù lọ́dọ̀ wọn máa àpọ̀nlẹ́ ìdí kankan kí ni nǹkan àwọn òsibí tí wọ́n yìí sọ bẹ́ẹ̀ ṣe ń wo yìí o ọmọ kéwù mi lé o ṣùgbọ́n bàbá rẹ̀ lọ́kọ́ kọ́ kí o. ẹ gbọ́ ìgbà òsì ni bàbá mi kọ́ mi lé wọ́n tó jáde láyé wọn kọ́ mi lé tuntun lọ́dún fàájì àpárí tí a pé ẹni tó bá kéwù lẹ Yorùbá láti yọ eléyìí tí mo wí ilé máa wà pé kéwù lẹ Haúsá ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n lẹ Yorùbá bí ọmọ máa pẹ́ lé kéwù pọ̀ tí ó pẹ́ gan torí pé kẹ́ ẹ tó ka áyà kan náà ló mọ oṣù bẹ́ẹ̀ lórí ẹ̀ aliamudu 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 ẹ̀ lọ wí bẹ́ẹ̀ tó bá ti yá lìláì ni wọ́n fi kún lìláì 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 ẹ lè wí bẹ́ẹ̀ lọ́sẹ̀ mẹ́ta ẹ wàá sọ́tọ̀ aliamudu lìláì aliamudu lìláì aliamudu lìláì ní bàbá rẹ bá dáńtà àti lìláì dúró ni wọ́n fi rà bí nínú kódà wàhálà mi náà lè kún rabili lẹ́nu ní rabili 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 àwọn àti aliamudu lìláì rabili aliamudu lìláì rabili nígbà ọba yẹn ní wọ́n fi àdà mí nà kú rabili ni bàbá mi kọ́ mi lé wọ́n fi jáde láì rabili àyà kan wọ̀ báyẹ̀ ẹ wá wo bó ṣe kéré tó náà àfa àtúkọ́ mi ké wa máa akọ́lẹ́ẹ̀dì pé bàbá rẹ̀ ló pilẹ̀ kéwu rẹ̀ nínú tí mo fi nífẹ̀ẹ́ àfa mi pẹ̀lú àṣẹ alhaji Abdul Fatah abdulkọ́ ìpàdọ́rọ̀ gbogbo aláàmọ̀ yọ mo wíwá wà ní ìmọ̀ wá sókè náà wọ́n wà ní wá àṣẹ lálẹ́ ní wa ní nísàjà tààdé lókun láì sara wa ẹ wo bí wọ́n kọ́ mi dé bá tí a máa bá ìlú mi ò fojú kéré pé ọ̀gbọ́n kankan kó tó dọ́dọ̀ wa ṣùgbọ́n bó ṣe kéré tó yẹn náà bá a fà bá bẹ́ sọ̀rọ̀ wọ́n apọ̀nlé ìdíjẹ́ tí bàbá mi ṣe lára mi kó tó jáde láyé àwọn kan ló jẹ́ ayé mọ ìtàn yẹn èmi wí fún wọn àwọn ẹ̀gbọ́n mi náà wí fún wọn àwọn wá jẹ́ ayé mọ̀ ó túmọ̀ sí pé wọn pàṣẹ bàbá mi náà rẹ lára mi béèyàn ti ṣe nù sòtórí ẹ̀ mo kí mo fi bọ̀ bí tí mo wá ń lọ lórí ọ̀rọ̀ mo ti tí mo fi gba microphone kò rọrùn ara mi kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n pọ̀ ní ọ̀dẹ̀ ló nẹ́sẹ̀sì ṣe rí mo ní bí àgbàrá bá kú ẹyẹ ní kọ̀mádì ìdí àmọ̀ ara wa ẹni rírí òdi ẹni mímọ́ mo fi wá lóko mọ̀ sórí wọn kiri nínú ayé bẹ̀rọ pẹ̀ka wọ́n wọ́n ṣe rí kẹrẹ́wà àwọn máa ń ṣe research nípa tó bá wù wá láti mọ̀ bó ṣe túbà kan lọ́kùn kan gbà tó wà dáadáa bó ṣe ń ṣe ní túbà yẹn wà bó ṣe wà kan náà túbà méjì láì bó ṣe kan tí mo lo player Arsenal báyìí bí ló pẹ̀ tí ń jẹ́ kí lórúkọ player yìí ẹ̀rìn kọ́ ìgbà tó ń pẹ̀ ẹ̀rọ ẹ̀wọ̀ túbà yóò ti pẹ́ náà tó ṣẹlẹ̀ sí player nígbà yẹn pé Arsenal wọn máa ń bẹ̀jẹ̀ player tó lẹ̀ dá wọn wá bẹ̀jẹ̀ now nínú wá fi ìlara tí wọ́n ṣe lára ẹ̀ pẹ̀lú pé wọ́n bẹ̀jẹ̀ ẹ̀ bóyá ó ṣe kó ṣe àbí ìlọ́mọ àtàkùnbá tó ṣe mọ́ wá fi ṣe túbà mo wá ṣe àwọn analysis kan tó ní agbára púpọ̀ gan lórí ẹ̀ tó ṣe pé ó jìnnà lọ sétí ọ̀pọ̀lọpọ̀ kódà ńgbà yẹn ní tèmi àti Dr. Sanusi láfíà ní tàbí mara nìyẹn èmi àti owó ló fà á ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dé èèyàn mi lónìí ẹlòmíín rò nígbà tí wọ́n di mọ́ mi lókun mọ̀ sọ
láṣẹ̀ṣẹ̀ jọ wà. Èmi àti Dr. Sanusi Lábíà yìí online lára yìí láì wá bẹ́ẹ̀ kọ́ àti jọ wà ní ìsìn tọ́lọ̀ ti so wá pọ̀ á ti tó ọdún méjì kí n tó dì mọ́ òun lóṣù. Ó túbà yẹn tí mo ṣe lọ́dún náà làwọn rí wọ́n ṣe ní túbà yẹn wọ́n wá kọ kọ́mẹ́ǹtì tó pọ̀ sí pẹ̀rẹ́rẹ́rẹ́ gẹ́gẹ́ bí ojú òye tí wọ́n fi wò ní ìṣe méjì mo wá fún nọ́mbà wọn mo pè wọ́n àwọn ẹ̀dọ̀ sọ̀rọ̀ wọ́n wá ṣàdó àwọn inú wọn dùn wọ́n wá kọ̀ọ̀kan mí tó yàtọ̀ sí tí wọ́n ṣe kọ́ lápapọ̀ torí pé iṣẹ́ ìwádìí tó yẹ kóró ni mo ṣe láti ṣe ojúbà nìkan yẹn wọ́n tún ṣe ojúbà míì náà ìyẹn mo sọ̀rọ̀ àlùmínà music wọ́n ní mo sọ̀rọ̀ ẹ̀ mo wá mú àwọn oríṣiríṣi orin táwọn èèyàn máa ń kọ wá pé àwọn eléyìí máa ń kọ báyìí àwọn eléyìí máa ń kọ báyìí ṣé wàá sọ bí ẹni tó bá kọrin báyìí ó bá dànù ẹ̀sìn mọ́ni ṣé sọ pé ẹni tó kọ eléyìí ó bá dànù ẹ̀sìn mọ́ni ṣé sọ pé ẹni tó kọ eléyìí ó bá dànù ẹ̀sìn mọ́ni mo wá mú ẹ̀sáàpù orin yẹn gan mo wá kọ́ gangan kò tí ì yé yín mo kọ́ gangan àwọn èèyàn wá tẹ̀lé ìlú ọ̀gá ẹ̀sìn ní ká má máa gbọ́ orin mo lẹ́yìn náà ti wá rí gbogbo eléyìí torí bẹ́ẹ̀ ni mo kọ́ hip hop mo kọ́ fújì mo kọ́ àpàlà mo kọ́ gbogbo ẹ̀ mo sì kọ́ lórí jáde mo rò pé sí ẹ̀rìsì náà àwọn ọmọdé òmìnira lọ́wọ́ wọn ní bẹ́ẹ̀bì nígbà tó ti mọ̀ níṣẹ́ ibo la lọ nígbà ń gbọ́ nínú mọ́tò mi ì ní téèpù lé mi ì lé káyìí mi ì lé rí pé a ní téèpù àwọn pílè kọ́fẹ́ mi ì lé kódà ẹ bá fẹ́ pílè Quran ní ìsìn online pé mo fẹ́ pílè Quran online mi ì ní téèpù láti pílè Quran. Everything mo fẹ́ gbọ́ nǹkan online now àwọn tí wọ́n mọ̀ ní dáadáa fún màbí mi ìgbọ́ orí ó ṣe wọ́n lè mọ̀ pé à níbo ni gbogbo orúkọ ti jáde iṣẹ́ ìwádìí nìyẹn torí pé mo ní ìdí ẹ̀ lásìkò yẹn láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mo wá lọ wá dúró wà káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ yẹn wọ́n lè mọ̀ pé tí mo wí gan-an ni torí ẹ̀ lómi kò sí bẹ́ẹ̀ ṣe ní kọ́ lẹ́kọ̀ọ́ tó kò ní yé àbí tẹ́ ẹ bá fi bẹ́ẹ̀ ń gbìyànjú náà now èyí tí mo bá débi ọ̀rọ̀ yẹn eléyìí o mufti yìí èmi ṣe ìwádìí tó pọ̀ lórí wọn independently mo mọ̀ pé kì í ṣe èèyàn kékeré ni mufti ò pọ̀ àyè bébè lọ ó ti jẹ́ pé fún yẹn asọ́dún kọ́ kì í ṣàsọ́dún ẹ wo kan nígbà tí wọ́n parí PhD wọn ní Jamiu Islamiyya wá ṣe máa ń ṣe ìkọlọ́dún tó tẹ̀lé lọ́dún tó tẹ̀lé wọ́n ṣe máa ń sìn kan wọ́n wá líìsì àwọn best thesis ní ọdún yẹn sínú magazine yẹn àwọn thesis tó dáa jù research tó bá tó dáa jù ní Jamiu Islamiyya lọ́dún yẹn wọ́n líìsì ẹ̀ síbẹ̀ àkọ́kọ́ nínú líìsì yẹn ọmọ Nàìjíríà yọ kan ṣo pé ló wà bẹ́ẹ̀ nínú líìsì yẹn ọmọ Nàìjíríà yọ kan ṣo ló wà bẹ́ẹ̀ tí wọ́n jáde Jamiu Islamiyya lọ́dún yẹn tó sọ pé tísìsì wọn dá ọmọ Nàìjíríà ẹyọ kan ló wà bẹ́ẹ̀ táwọn ọmọ Nàìjíríà ẹyọ kan ò ọdún láti dòtó Muyideen Sọláwùmí ìlú. mo rò pé ṣé báyìí ní ìsìn ẹni tí Saudi Arabia àkọ́nà tí Jamiu Islamiyya àkọ́nà tí wọ́n gbaṣẹ́ ẹ̀ wọlé ó dà màá sí ìyẹn wà lóko wọ́n sọ wáyé àwa títí tí a rí ń bẹ́ ọ̀rọ̀ pé mo ló wà sí bẹ̀ wọ́n bá ní máa bọ̀ wá wo tó ní ìṣẹ̀lẹ̀ ọmọ sọ pé mo lọ́wọ́ ẹ̀ ó dà ń bẹ́ ó wà lọ́fíìsì mi bí ìṣe máa ṣẹ̀ṣẹ̀ lọ ọ̀bì kan bẹ́ lọ́fíìsì mi báyìí. ara ṣẹ́ ìwádìí yẹn mo rò ó sí ẹni ìṣe ẹ wá jẹ́ tọ́jú owó ìdókù ẹ jẹ́ sọ eléyìí tí mo rí ní wúrà tí mo lọ yìí tí mo fẹ́ mú ìdí ìsọ̀kan ìgbà tí mo dé Màdínà àwọn akẹ́kọ̀ọ́ ní Jamiu Islamiyya wá kí àwọn tí wọ́n ń ṣe dòkítọ́rà àwọn tí wọ́n ń ṣe màjẹ̀sí ìwọ̀n lọ́wọ́ àwọn ni wọ́n wá kí àwọn ń sọ̀rọ̀ mo wá ń béèrè àwọn Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ wà nínú tiẹ̀ mọ̀ bóyá l'Ógbómọ̀ṣọ́ àbá ní láàrin wọn náà ṣé mọ̀ pé mo ti sọ̀rọ̀ ẹ díẹ̀ náà lórí mímbà àbáta bá wájú náà wọ́n wá ní ọmọ Ògbómọ̀ṣọ́ kan bẹ̀
ṣùgbọ́n bóyá wọ́n ní kò gbọ́ báwọn bọ̀ ní ìwà bóyá wọ́n ń ṣe exam lọ́wọ́ àbí bàbá fún mi yẹ sí tí ò jẹ́ wà. nígbà tí wọ́n fẹ́ sọ ẹni yẹn fún mi wọ́n ní àbúrò tó wọ́n lábúrò wọn òun lẹ́ni náà wọ́n lábúrò mufti Ògbómọ̀ṣọ́ jẹ́ àpé wọ́n ti jẹ́ kí n mọ ẹni yẹn ètò wọn sọ wọn ní mo ti gbàrí àwọn yẹn ò bá wọn o àbí pé yẹn sì bóyá ara wọn ló bá wọn tọ́lá wọn tó ń ṣe lùkọ́lá náà wà ń bẹ̀ lọ bóyá ara wọn tó bá wọn gbà táwọn yẹn jọdá graduate tí wọ́n bá wọn. wọ́n lè ló ti gba mufti nílò Ògbómọ̀ṣọ́ gbárí wọn ní gbòòrò lẹ orí kí lọ gbá tẹmọ̀ fẹ́mi náà sì mọ̀ pé mufti gbárí ọ̀rẹ́ mi tẹmọ̀ fẹ́ mọ̀ mọ̀ sẹ́ni tí wọ́n ti nílé kéwù àti náà ló gbárí èyí sábà ló ní èmi àlọ́ sùn wọ́n lè sọ gbárí ní ìrìn ní sùn ṣùgbọ́n lè kéwù tí wọ́n bá sọ pé èèyàn gbárí ìtumọ̀ ẹ̀ ni pé ìmọ̀tọ́lọ̀ ń mọ bí èèyàn mẹ́wàá Ọlọ́run gbóhùn nìkan ìmọ̀tọ́lọ̀ ń mọ bí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún Ọlọ́run gbóhùn nìkan wọ́n dà àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ nígbà táwọn àlejò pé wọ́n máa sọ fún wọn lo ilé àrùn adáàlẹ́ ilé ìjẹun lo ilé àrùn ó ti àwọn ọ̀nàkàlẹ̀ bàbá rẹ̀ ó ti wá dìde rẹ̀ ó ti sà nítorí pé lọ́pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀bí ní lọ́pọ̀lọpọ̀ ọmọ yẹn náṣọ́ra nílé eke míwà ọlọ́ọ̀lẹ́ lọ fún yẹn ètò orí olù ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ yẹn aráwọ̀ aráwọ̀ náà ló gbà tí wọ́n bẹ̀rẹ̀ lé bí sẹ́yìn wọn àpàyàtọ̀ tẹ́ ń ba láàárín alẹ́ àti wọn. Now àwọn ènìyàn wá ń sọ nínú pé àpọ̀lọpọ̀ tí wọ́n ń sọ ní mo mọ̀ tẹ́mi náà mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bá a bá jẹ ẹ̀gbọ́n lẹ́nu mú sí kó níbẹ̀ tá a bá kà ń bè wọn kó níbẹ̀ àbá gbọ́ lẹ́nu àwọn kó níbẹ̀ àwọn ẹ̀yà àwọn wá ń kàn fáwọn náà. Wọ́n ní nínú ọmọ Nàìjíríà tó jẹ́ Yorùbá tó wá jámẹ́ Ìsìlámíyà tó lè dúró lórí nípa àríjámẹ́ àtọ́ṣe kútúbà fún àwọn lágbáwá báwọn lágbáwá sọ pé kútúbà gidi rè mú ti wá lókùnrin ọ̀sọ́ ni. àwọn ènìyàn sọ pé wọ́n ní jọ́ náà pé wọ́n mà dé nímọ̀ ni wọ́n wá ń retí ìmọ̀ tẹ̀lé ẹ̀sọ́ lè kú wọ́n ń retí ìmọ̀ kí ó kí wọ́n máa ń wá gbó à ìmọ̀ mò ń tí ì dé àti ìrí ìmọ̀ àti àwọn tó ṣe lọ. ẹ wò ká ẹnì kan kó o pé mú tí o àwọn tó dìde ni wọ́n rí gẹ́gẹ́ bí mọ̀sùlùmí àtẹ́lẹ̀ kan gbọ́dọ̀ ṣe lásìkò yẹn èrò tí mọ̀sára bẹ́ẹ̀ kí ẹnì kan gbọ́dọ̀ ṣe kútúbà fọ́nù kìfáyà agbọ́dọ̀ rẹ̀ nìkan tí ó ṣe àìbẹ́ẹ̀kọ́ mo ti wá dìde láàrin èrò ọgbà níbo lọkùnrin yá ń lọ kí ní lọ mú sísì bọ́ sórí nígbà lẹ́ẹ̀kan náà láì kọ útúbà kankan dání láti ilé nítorí pé wọn ò tiẹ̀ mọ̀ káwọn ó ṣe útúbà wọ́n wá bọ́ ọbẹ̀ inna alhamdulillah wọ́n ní mo ti bẹ̀rẹ̀ útúbà yẹn wọ́n ṣe útúbà pẹ̀lú lóòrùn àràbí àfúsà fáwọn lágbọ́lá tó dókòó kalẹ̀ kútùbà kúlá kútùbà sáadíà wọ́n yanjú ẹ̀ wọ́n sì kí ọ̀rọ̀ àwọn ìjọba ìlọ́nà gbogbo àwọn ọmọ Saudi Arabia àwọn ọmọ Syria àwọn ọmọ Bangladesh gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ àwọn ọmọ Misra gbogbo ẹ̀ láwọn tí lágbó àwọn dájú ẹ̀ pọ́nmọ́ lágbó wà láwọn kánò kúrìyé ni wọ́n ń bà wọ́n lọ pé barakallahu fi masha Allah barakallahu fi bẹ́ẹ̀ àfáà ni wọ́n ìlà àbárí ẹni tó ṣe ó tún wà ní Mọ̀dínà nẹ́bì fáwọn ọmọlágbáwá tí wọ́n gba útúbà rẹ̀ wọlé wọ́n múra tí mo lọ yìí ni wọ́n ti sọ tí mo tún sọ yìí fún kìí ṣe yẹn nìkan àwọn ènìyàn tó sọ fún mi pé mufti wa l'Ógbómọ̀ṣọ́ wọ́n ní dárọ́sà biljamiya al-islamiyya wàdàrọ́sà fìyà àwọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n jókòó kílásì báyìí wọ́n kẹ́kọ̀ọ́ mo fi tún wá ọmọ lẹ́kọ̀ọ́ kò tí ì yé kò yé wọ́n wà ń bẹ̀ as student tó kẹ́kọ̀ọ́ wọ́n tún wá wà ń bẹ̀ as teacher tó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ mo ti wà lóko náà sọ́dẹ̀ mo ti tó kọ́ ọmọ náà ẹ máa gbọ́ àwọn ọ̀sọ́ yọ ọdún àwọn ẹ̀ máa sọ fún mi pé mo ti wà lóko náà sọ ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ ní Jámíà Ìsìlámíyà wàdàrọ́sà fìyà wọ́n tún wá kọ́ lẹ́kọ̀ọ́ mo ti wá sọ fún mi sí pé ọdún mẹ́rin làwọn fi ṣe bẹ́ẹ̀
ọdún mẹ́rin ni wọ́n fi ọmọ lẹ́kọ̀ọ́ ní jáde ìsàlíyà. irun mú ti dáwà nílò kó má sọ ní ẹni rírí òkè ní mímọ̀. nígbà tá a bá ti wá jọ ń fi ìdígbò ní báyìí ní ìṣẹ́yàwó àwọn òkè kan náà ní a ẹ̀wọ̀n sọ pé kan ní jímọ̀ lánàá. wọ́n ní bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ gẹ́gẹ́ bí ìmọ̀mọ̀ tí ìbá máa sọ tó fi dá wọn lóhùn. gbogbo èèyàn kọ́ mọ́lẹ́ sọ bẹ́ẹ̀ fún. ókè ẹ rò pé gbogbo èèyàn mọ́lẹ́ sọ bẹ́ẹ̀ fún. ẹ mọ̀ pé tí mo sọ lórí mímọ̀ yẹn recommendation lánìí. sọ ẹ̀ mọ̀ recommendation lánìí. ìtumọ̀ ẹni pé gbogbo náà bá gbọ́ lẹ́nu mi ẹ lọ bí mufti ní tí mo sọ nìyẹn. ókè kí n wá kọ̀ sọ pé kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ nìkan kẹ́ni ẹ wá máa da àwọn èèyàn rù kó máa wá sọ àwọn èèyàn rù. lẹ́nu tó ṣe pé tí n bá sọ̀rọ̀ mo pè yàn láàfáà àti lásán láti gbà kó bá mi ké. mo pè yàn láàfáà àti lásán láti gbà kó bá mi ké. ó sì mà sí pàrọ̀ tí n bá sọ ní wéèt ẹni tọrọ rẹ̀ bá sì wúwo tó tóbi kì í kan sọ́dà abẹ lásán. mo sọ ń jí mà pé bẹ́ẹ̀ bá bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ mi tí n bá mọ̀ màá ní kẹ́ ẹ lọ bá mo kàn sọ lásán lẹ́nu mi ì ṣe sọ pé kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ lómi. mo tí òkú mà sọ ní o. ẹ ṣe dàrí ẹ̀rọ bá mú kí òkú mà sọ. ẹ̀rọ bá mọ̀ kàn sọ bẹ́ẹ̀ lẹ́nu lásán ní ìkàn sọ. ó ní bí apàdé ó ní bí arìndé ó ní bí awádìé ó ní bí amọ̀dé ká tó lè sọ bẹ́ẹ̀. mo rò pé tí ẹni ìsìn ṣe rí Yorùbá máa kò ní kan Yorùbá sọ pé ẹni tí ọba máa jó kìí ṣe kí èmi ọmọ kí ó tó nǹkan mo wá kó àwọn tí wọ́n mọ kí ó rọra. Yes. àwọn tí wọ́n wá lókun mọ̀ sọ ẹni tí ọba kọ́ ni wọ́n múra lèmi náà ò kàn lè kàn bẹ́ẹ̀ nìkan jó ya láàfà ẹni hàn pé o fẹ́ jó ya láàfà lókun mọ̀ sọ ẹ mọ̀ pé gbogbo ẹni tí n bá ti fi jó ya láàfà lókun mọ̀ sọ ìtumọ̀ ẹni pé ibi tí n bá sí tó bá wà ń bẹ̀ yóò ṣojú mi dáadáa ẹ mọ̀ pé ìtumọ̀ ẹni lọ́fà àgbọ̀dọ̀ sí lẹ́wà ní pé ká má sì sí lẹ́wà nìkan lọ́wọ́ tu. àgbọ̀dọ̀ sí lẹ́wà ní wé lẹ́wà ní ká àgbọ̀dọ̀ sí wé rárá òun ni lẹ́wà ní aláàfà ẹni tá a bá pòsíṣàn gẹ́gẹ́ bí àfà táwọn èèyàn máa gbọ́dọ̀ ẹ̀sìn lẹ́nu ẹ̀ tá a bá sì wé bẹ́ẹ̀ nìkan torí pé ìgbà mi àwọn ẹ̀sìn òkú gan ṣe bá a bá sì sí ọlọ́run ò ní sí gbà chairman wọ́n ní àyíká kírun síra ṣé ń kírun wọ́n lò kírun gbogbo rán ni wọ́n kà fún àwọn wà nílẹ̀ àwọn kírun síra ẹ̀yìn tó táwọn kírun síra tó lásán máa nìkan ẹ̀yìn náà àwọn àṣìrù kírun ọlọ́run ò ní sí gbà bẹ́ẹ̀ náà ní bá a bá ṣe láwà ní aláàfáà àwòrán fẹ́ nìkan tí ò lẹ́tọ̀ọ́ sí ààyè yẹn tó ṣe pé tó bá débẹ̀ yọ ọmọ bẹ̀sẹ̀ yẹn ni báwa bá ṣì lófin ọlọ́run ó tù lóye. mo rò pé kí yẹn ní ìsìn ẹ wo mufti ẹni tó tó odò ó dárìn ó tọ́ nàá rìn tó ṣe báyìí ní ìsìn ó tọ́ nàá rìn ọba àlejò ọlọ́run ní ọba yìí ẹ wo barista Idris sẹ̀fíìrù ìlànà lánàá wọ́n lè báyìí tó ṣe program kan ní kẹ́lẹ́ ìwà ara yìí lọ lórí àwọn èkúta nílùú àtàwọn nǹkan mi mo wá rán barista Idris lọ barista ò tí ì délé tí kò ṣe ń gbọ́rù wọ́n ní ibi tí wọ́n náà wọ́n ti kọ́kọ́ gbádùn lẹ́tọ̀ gbàtọ́rọ̀ wá nínú question and answer àwọn ọ̀gá àṣọkùnrin ìkúnná tó báyìí wọ́n ní kì í ṣe kó kúnná nìkan tó jẹ náà. barista rẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ ń wò ṣẹ̀rí àlọ́ ni kì í sọ̀rọ̀ pé kiri ẹni tí ṣẹ̀rí àyè dáadáa ni ẹni tí kéwú yé dáadáa ni ẹni tí ìwé yé dáadáa ni bàbá sọ pé lágbára là ń sọ kí kan tí wọ́n ti mọ̀ fún ọgbọ̀n àṣọwá mú kí mi lọ bẹ̀ mú kí lọ bẹ̀ ẹni mú kí ìbá sọ lágbára sí. ìwọ náà sọ mọ́ ọ̀gbọ́n lágbára tí wọ́n ń sọ mọ́ kì í ṣe báwa ni wọ́n sọ fún sùpà. bọ́lá sọ pé èèwọ̀ là ń sọ bì kan ṣẹ̀dúró lànà ẹ̀ṣẹ̀ ìbí lọ́ọ̀bẹ̀ tí mo máa pé kódà bó bá ṣe pé Yorùbá la fẹ́
òwe ní kálábẹ́ ẹ̀bá nílẹ̀ sáàmà òwe sọ pé ìmáàmù Bùsìrà lọ́ọ̀bẹ̀ Bùsìrà ìkọ̀ọ̀kan yóò máa mú láwẹ́láwẹ́ láti ìbílẹ̀ lọ́wọ́ wọ́n lè wọlé máa yí ọkọ̀ fi dé láwọn ìdílé Yorùbá tó ní agbára ọlọ́run ló mọ ibi àmì ìdí bí Yorùbá wọn ṣe ilé ẹlẹ́yìn náà ni ibẹ̀ náà tí mo wà ló gbọ́dọ̀ sọ ìpè pọ̀ bí gbogbo ọmọ ìbájáde tẹ́lẹ̀ bá wà náà yìí kò sí ẹni tí ì ní inú ìgbàgbọ́ ọlọ́wọ́ ìmọ̀ọ́mọ̀ ẹ̀ṣẹ̀ rábà náà ló kún ìkọ̀ sí rábà náà. torí ẹ̀ kó wọn tó bá mọ̀ kó fẹ́ jọ́yìn tíìmù aláàfáà Ògbómọ̀ṣọ́ padà sílé kéwú ó kéjì ó jìnnà owó lẹ́yìn méjì ọ̀pọ̀lọpọ̀ òde súnmọ́ ọ̀dẹ́ àwọn tí wọ́n òde súnmọ́ wa ẹ̀rù wa ni ó ń pa wọn ẹ̀ṣẹ̀ tó ń bá gbọ́dọ̀ wa tó ń lè fi ṣe wá ń bí nígbà ó ṣe wà lẹ́ o lè fi ṣe padà sílé yìí. ẹ o máa gbọ́ ìmọ̀mọ̀ Ògbómọ̀ṣọ́ ọmọ òsì wa kẹ̀rẹ̀ ilé náà kẹ̀rẹ̀ rárá ìwọ̀n bá tó tó di ẹ̀jẹ̀ dọ́kítà inú títí mo jẹ́ dókítà yìí kan kò tí ì tó àgbà kò tó tó lè máa wọ̀ lẹ́nu. ọ̀rọ̀ tó ṣe báyìí ní ìsìn torí ẹ̀ mo kí yín bọ̀ mo jẹ owó yín o mo ti mọ Kùránì ha kì í ṣe kékeré o ẹni tí wọ́n sọ fún ilé ìgbà pé mùsàlá kọ tí wọ́n lọ ṣe ní bọ̀rọ̀ lọ orí kan wọ́n tún bàbá ní ìwé lọ wọ́n tí Ògbómọ̀ṣọ́ níbi ọ̀rọ̀ Kùránì kíkà lágbàáyé lónìí ìwọ bú pẹ̀lú ìlú ọmọ lágbàáyé lónìí àwọn tí wọ́n wà ní international Quran competition ní Nàìjíríà wọ́n mọ̀ pé ọ̀kan gbòógì táwọn ọ̀gbọ́dọ̀ fowó yẹpẹrẹ ọlọ́run ló fa lóògùn náà ọlọ́run ló fa lóògùn náà ọlọ́run ló jọba yìí ó kí ọjà rẹ̀ mú tí yóò máa dá a sí ní wálẹ̀ ní wálẹ̀ máa gbọ́ àbúrò tí ẹ̀sìn ní kẹ́ni àkọ́ yẹn kí ààrẹ ìbúra àbúrò náà bẹ̀ ṣùgbọ́n tí ì bá ṣe kọ́ ọ̀rẹ́ mọ́ pé ń tì irọ́ ọ̀dà èmi mú àwọn tí wọ́n kéré sí mi tí wọ́n kọ́ mi gbé àwọn tí wọ́n kéré sí mi tí wọ́n kọ́ mi gbé wà right mo sì mọ àwọn tí wọ́n tó bí ebi ọmọdé nínú àwọn ọmọ àrùn náà ló yóò gbé àyẹ̀wò kódà àwọn tí èmi àtàwọn ọmọ wa ní o àjọ lọ ní eke tá a jọ jáde mo sì kọ́ àwọn bàbá wọn ní yunifásitì yes bí wọ́n ṣe sọ pé kéwù yóò kó nǹkan tó ṣe mọ kéwù yẹn at least mo ti kọ́ àwọn èèyàn ní undergraduate tí wọ́n ṣe padà bí doctor ní ìsìn mo ti kọ́ àwọn tí wọ́n ti fẹ́ masters degree láì ní ìsìn tí kálukú lẹ̀ ń lo onímọ̀ wọn tí wọ́n sì ń ṣe dáadáa àwọn tí wọ́n jẹ́ ìmáàmù ìlú ńláńlá mo kọ́ wọn àwọn tí wọ́n jẹ́ bòbásírù ìlú ńláńlá mo kọ́ wọn tí wọ́n jókòó lẹ̀ wájú mi báyìí ní classroom tí mo kọ́ wọn ní ojú bọ́ọ̀lù tí mo ṣe èdè sáàbù fún wọn tó ṣe fẹ́ mi ní mo dì táàmì wọn fèèdì àti wọn paasi. sòtòrí bẹ́ẹ̀ ó múra ní lọ́gbọ́n ọ̀sán náà wà yìí lónìí ìmọ̀ lókùn tó lé fi ló bẹ̀ tó bá jẹ́ náà bá lọ́gbọ́n ọ̀sán àìmọ̀kọ́ ọ̀sẹ̀ èlò náà ọ̀rọ̀ wá ń bí òsì tuntun kan máa ń bẹ̀ máa ń bá lè rẹ padà sí ilé ànípa yunifásitì bẹ́ẹ̀ lọ Fáńdé yunifásitì wà ní Òṣogbo yunifásitì Ìbàdàn bẹ́ẹ̀ nìbàdàn yunifásitì Ìlọrin wà bẹ́ẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé Ìbàdàn wá dé Ìbàdàn dé lóòótọ́ wọ́n rò pé ó rọrùn wọ́n rò pé yóò wá ní ìsìnkú ẹ̀kọ́ ní tó bá náà lọ́ọ̀bẹ̀ àwọn bí tó lé lọ káàkiri bẹ láyé. Kò dẹrùn. Ẹ̀jáàmù kan bẹ bẹ́ẹ̀ máa ń ṣe. Àlẹ́ mọ màṣẹ́. Tó ẹ lọ káàkiri Lagos State University wà bẹ́ẹ̀ University of Lagos wà bẹ́ẹ̀ ẹ lọ skul ẹ lọ kàwé sí ẹ lọ kéwú sí dáadáa kó yé yín tó o bá pọ̀ kó o fẹ́ ṣàlàáfà lọ́kọ̀ mọ̀ sọ́jú
wà dẹ̀ relevant ibi náà ń bá lọ. ọ̀rọ̀ pé ṣàádà sánáwì ni o pé ṣàádà sánáwì o mo fún ẹ ní ọdún 5 sí ọdún 2025 ẹ̀fọ́ ọdún mẹ́fà tó lọ 2025 ọdún èlò tó bá máa fi ní 2031 tọ́lọ̀ ń fi ẹ̀mí kálukú wálẹ̀ gbogbo ẹni bá gbé ṣàádà sàlọ́wì àdá ní lóògbómọ̀ṣọ́ wáyé wọ́n mọ̀ sí ọ̀sìn láàrin bẹ́ẹ̀ níbi ojú làdé níbi ayé dé ìdí wọn gbé káàkiri tó fẹ́ mọ fi dá àfáà ní wàá kọ́ mọ́ níbi ẹ̀ lóde lóògbómọ̀ṣọ́ lóde súnmọ́ àdúgbò yìí lọ́wọ́ níbi ẹ̀ bọ́ọ̀ bá dúró wájú kó fẹ́ kírun fáwọn èèyàn wọ́n sọ pé ta ni òun lè mọ orú ẹ̀kọ́ tó o lè ní kírun fún wa lọ́ọ́ lé kéwú lọ́ọ́ sùkúù lọ́mọ ọgbọ́ ibi tó gbómọ̀ṣọ́ lọ ni ẹ̀ torí ẹ̀ lọ múra dáadáa wọ́n tún lè gbélé náà fọ́ ọmọ bínú kọ̀ọ̀kan wa ibi tá à ń fẹ́ kí ìlú wa lọ à ń sọ yẹn gbogbo àwọn òru tí wọ́n dé tẹ̀lé mi náà wọ́n àjókòó ni ẹ lọ wo mo sọ fún yàn nígbà tí mo wà ní wúrà àbá nígbà mo wà ní wúrà àwọn tí wọ́n wá kí mi àtàwọn tí wọ́n wá kí mi àwọn ọmọ tó wà ní jámíà ní Maka àtàwọn tó wà ní jámíà ní Madina tí wọ́n wá kí mi àtàwọn tó wá látàwọn jàmíà àti mi ẹ mọ̀ lọ Ìwó Ìbàdàn Ẹdẹ Ìwó Ìbàdàn gbogbo Ògbómọ̀ṣọ́ tí mo rí òru méjì lọ ní ìfojúrí kan òfojúrí kan kó bẹ̀ ní ìfojúrí kan òfojúrí kan mo rò pé tí ẹni ìsìn ló Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ bá wá dé wò lónìí ẹni tá a bá lọ ṣùà bẹ́ẹ̀ bá dé Ìbàdàn àwọn àbá àkúnbẹ̀ ẹ lọ lọ́rìn ẹ lọ wọ àbá lọ́rìn tó bá gùn ọ̀kadà ń lọrin tó ń sọ lágbára ọlọ́kadà wọn sọ pé kátọ̀ bá tó sọ pọ̀ pẹ̀lú ọ̀pẹ̀ ọlọ́kadà lọ́ọ̀lọ́rin ìwọ́sà wọ tàṣíríṣì kọ́ wọn sì láwà kúrádé tó bá gbàgbé áyà kan onítàṣí ọ̀rọ̀ létí ìdí mo sọ yẹ kì í ṣe àsọdùn Kwara State mo ti sáà mo wá lọ sí camp ní Yípàtà mo wọ mọ́tò láti lọ ẹni tá a wá jọjọ́ kó wájú ẹni yẹn wá ń tìláwà pọ̀pá ó ń tìláwà pọ̀pá ó sì kúrò lè mi ó ń tìláwà ṣùgbọ́n tìláwà tó ṣe pé èmi tí akéwìtẹ́lẹ̀ àtẹ̀jọ́jọ́ kó wájú mò ń gbọ́ dráìvà tó ń wa mọ́tò òun náà ń gbọ́ ṣùgbọ́n àwọn tó kù ó ṣeé ṣe káwọn mọ́tò ẹ wò má ó wá ń ka Kùránì yẹn ó ṣí Kùránì lọ́wọ́ dráìvà wa ń sọ fún un pé ó ní ìfá onílẹ̀ yẹn kì í ṣe ìdè náà dráìvà tó ń wà wá ó ní ẹgbẹ́ yìí tó dìde pé ìfá onílẹ̀ ṣe ìjọ kókó tó kà ó tó kà lẹ́gbẹ̀ẹ́ ìlú lára kò mú ó tó kà lẹ́gbẹ̀ẹ́ ìlú kò mú dráìvà wa bá kà á ó wá kà sí ẹnu kó wá kà ní àmàlà Ìlọrin náà ọlọ́mọdé kí mọ̀ kán bẹ̀ ọlọ́mọ sì pa Ìlọrin jẹ́ Ìlọrin lọ àwa náà ń fẹ́ bẹ́ẹ̀ ló mọ̀ kéèyàn ọkọ̀ tà sí lóògùn ọ̀sẹ̀ kẹ́rù mọ́ bá àti Kùránì kéèyàn ọkọ̀ kà lóògùn ọ̀sẹ̀ kẹ́rù mọ́ bá àti Kùránì bá a bá wá sọ pé sàlórí àtàgbé lálẹ́ ìyẹn kan lámà lò àní débẹ̀ lórí ẹ̀ ọdún mẹ́fà ló kọ́ ẹ̀ rẹ̀ by 2031 lọ́gbọ́n mọ̀ṣọ́ wáyé tó o bá gbìyànjú kó o fẹ́ jábá máa fa àwọn òrẹ́ rẹ́lífáǹtì náà tó o bá múra kó o lè bá rẹ́lífáǹtì padà sí ilé padà sí sùkúù mo kí ọlọ́run yóò bá ẹ̀ sáwọn kan tó rà.